Ayọ̀ mẹ́ẹ̀. Bàbá mi báwo ni? Tẹ́lá fíà àjẹkù múra o. Owó tún lè lé ìyá o. Invitation yìí lè. Aṣọ yìí lè. Èyí rọ ni o. Gúdígúdí kọ́ rè. Chocolate bí a bá lè gẹ̀ẹ́jú. Ẹ ṣàmọ̀ràn tó bá gbàlagbàlà wọn. Àwọn ọmọ ẹni. Kí ni wàá má lọ yọ? Jẹ́ tún fún wa ń káàpù yìí. Bẹ́ẹ̀ni. Àti tàbádé ń jọ yẹn. Bẹ́ẹ̀ ó ti o àwọn lọ́bẹ̀ ló fún ilé ẹ̀bùn yẹn. Ẹ̀gbọ́n ẹ ṣé o. God bless you. Àtúgbà lẹ́tà yìí. Bẹ́ẹ̀ lẹ́tà láti àwọn lọ́bẹ̀. Invitation yẹn lè. From Canada. Bẹ́ẹ̀ni. Wọ́n náà ló wà ká. Okay, 7th February 2024. Mrs. Toyin Afolayan, also known as Lola Idije, veteran Nollywood actress, Ikorodu, Lagos State, Nigeria. Invitation: Yọmi Fabiyi's housewarming and birthday ceremony on May 1st, 2024. Thank you for receiving Love and Entertainment warmly. This invitation bundle is for Yọmi Fabiyi's housewarming and birthday coming up on the 1st of May 2024 in Abeokuta. While thanking you in advance for your kind decision to honor Yọmi Fabiyi's invitation through us, please be assured of our continued regards for your person. Relevant information attached. Yours faithfully, Tope Lawal Shade Bello. Aṣojú wa rè. Pé àwa tàdíreke gan jẹ́ ènìyàn wa. God bless you. Ẹ̀yin èèyàn mi, nígbà tí wákàtí invite mi pẹ̀lú Yọmi Fabiyi wípé ọjọ́ yìí ẹ jẹ́ kí gbogbo wa ká wá jó ká wá sọ̀dínú kẹ́ o. Gẹ́gẹ́ bó ṣe gbọ́ information ọmọ eléré méjì ló fẹ́ ṣeré níjọ́ yìí. Wọ́n ní màlá fún rẹ̀ àpàdé màláìkà àti pápátọ̀ síbẹ̀ òbésèrè ẹ̀rí tó gbọ́gbọ́n kan sí ìjọ yẹn ẹ̀rí gbòmí yàtọ̀ ìjọ yẹn ẹ̀gẹ̀rẹ̀ àwọn Lola Idije àtọ́ máa ń jó gbogbo tó ìlú ọjà ọmọ ọyọ̀ ní ẹsẹ̀ ìkọjọ́. Yọmi, congratulations. Lágbó Ọlọ́run eléyìí olùgbà ṣe fún un. Lágbó Ọlọ́run ilé náà ọ̀hún tó pẹ̀ jáde ilé ọ̀hún ó máa ga sí láṣẹ Ọlọ́run òní rẹ̀ lè lórúkọ Jésù. You are blessed. Ọmọ Fabiyi araba fúnra ẹ̀ araba wọn. Ọmọ Fabiyi kò rí rẹ̀ Yọmi kan lẹ́kàn sí ìgboro Ẹ̀gbá.